ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó ṣe ìjọba ológun láàrin oṣù kejì ọdún 1976 sọ́dún 1979 tó tún ṣe ààrẹ alágbádá lórílẹ̀‐èdè yìí láàrin ọdún 1999 sọ́dún 2027 ìyẹn olóyè Matthew Òkìkí Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá Ìyábọ̀ tẹ̀bí ẹbọrọ òwú ó mà ti sọ̀rọ̀ ó ti jẹ́ kó dì mọ̀ wípé inú òde ńlá èyí táwọn olóyìnbó ń pè ní bondage inú orílẹ̀-èdè Nàìjíríà wà o àti pé bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe wà lásìkò yìí kò ní adarí gidi kan tó sì ní gbogbo àwọn adarí tó ti ń jẹ lórílẹ̀-èdè yìí ìyẹn àwọn ààrẹ tí a ti ní lórílẹ̀-èdè Nàìjíríà ó ní òsì ètò ṣàkà kò sí ètò kójú òṣùwọ̀n tó nítorí pé àpò ara wọn lọ̀pọ̀ wọn lè bẹ́ẹ̀ ló tún ní ọ̀pọ̀ wọn ẹ̀yà ara wọn ìní wọ́n ń jà fún ni wọ́n lè tí kò sí ètò gbé ọ̀rọ̀ Nàìjíríà rù sórí láti jẹ́ ọmọ Nàìjíríà rere nínú àwọn ààrẹ tó ti jẹ kọjá sẹ́yìn náà. Ǹjẹ́ níbo ni Balógun ìlú Òwu gẹ́gẹ́ bí oyè tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ ní ilẹ̀ Ìgbà tó ti wá níbo ló ti sọ̀rọ̀ yìí ilé ẹ̀ ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ní bàbá mà ti sọ̀rọ̀ yìí lásìkò tí àwọn aṣíwájú àti olóyè ẹgbẹ́ òṣèlú New Nigerian People Party NNPP apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà Southern Nigeria tó ṣàbẹ̀wò sí bàbá láti ṣe bàbá kẹ́pẹ́ àti láti gba ìmọ̀ràn àgbà lórí bí ètò òṣèlú ọdún 2027 bó ṣe ń kanlẹ̀kùn gbàngbàn tó sì jẹ́ pé àsìkò yìí ìní ẹbọrọ òwú ló bá àwọn adarí ẹgbẹ́ òṣèlú NNPP lápá gúúsù Nàìjíríà ló bá wọn sọ̀rọ̀ ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ominú kọ òun bóun bá rántí ọ̀rọ̀ Nàìjíríà tó ń ro lórí ẹ̀ ó ní bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá ní kò tí òun lọ́rùn rárá ó ní nǹkan ò lọ dáadáa nítorí pé bí inú ìgbèkùn làwọn ọmọ Nàìjíríà àti orílẹ̀‐èdè Nàìjíríà wà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní láti ìgbà tí Nàìjíríà tó ti gba òmìnira ó ní ọ̀pọ̀ àwọn adarí tó ti ní ló jẹ́ pé àpò ara wọn àti ìmọ̀ tara wọn nìkan náà jà fún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní yàtọ̀ sílẹ̀ yìí èyí tó wá tó burú pé kò tí ì sí ààrẹ tá a lè pè ní ààrẹ Nàìjíríà ó ní ààrẹ ẹ̀yà ló ń wà látọjọ́ yìí nítorí pé oníkálukú àwọn ààrẹ tó ti jẹ kọjá ló jẹ́ pé ẹ̀yà wọn tó ti jáde ìyẹn ẹ̀yà tó ti jáde iná ń jà fún tó gbé lórí tó sì lòdìjọ́ tí wọ́n bá rí adarí tí ó gbé ọ̀rọ̀ Nàìjíríà sórí tí ò sí nǹkan tó kàn nípa ọ̀rọ̀ Haúsá Fúlàní Yorùbá Ìgbò àti Ìjọ ó lọ́jọ́ náà inú orílẹ̀-èdè Nàìjíríà yóò ní ìlọsíwájú tí ó sì tẹ̀síwájú. Lára àwọn tó ṣàbẹ̀wò sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ilé ẹ̀ ni ẹni tó jẹ́ olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú NNPP lọ́dún 2023 ní ìpínlẹ̀ Ògùn olóyè Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ alága ìyẹn igbákejì alága ẹgbẹ́ òṣèlú NNPP láti apá gúúsù ọmọọba Nwozie Ọ̀húnù àti ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú NNPP nílẹ̀ Yorùbá olóyè Adémọ́lá Ayọ̀adé àwọn ni wọ́n jọ kọ́wọ̀ọ́rìn láti ṣàbẹ̀wò sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ilé ẹ̀ l'Abẹ́òkúta.